Trump guy, okay. Taking basic metron fún yín ní àbẹ̀wò. God bless you. Hallelujah. Orlando, jẹ́ máa lọ sórí ètò. Jẹ́ máa lọ sórí ètò. Àǹtí Búkì, mo fẹ́ fún yín lóye lórí ìkànnì yìí. Okay. Mo ń wòye tí mo fẹ́ fún Àǹtí Búkì ni o. Ìyá mi, mo kí gbogbo ènìyàn pé tó bá takòkò a máa endorse oyè yẹn. Mo fẹ́ fún Àǹtí Búkì lóye. Oyè Ọlọ́run ni. A ti níyà ìjọ lórí ìkànnì yìí. Máàmí Mọ́túndé ni metrom wa. Oyè wo la wá fẹ́ fún Àǹtí? Okay. Ìyá ọba ẹ̀yọ́ kẹjà sọ pé ìyá okay ẹ̀jẹ̀ sọ báyìí ṣebí okay ìyá lájẹ́ gbogbo Oòduà kí mo pè ìyá lájẹ́ gbogbo Oòduà ti ọmọọba Abíọ́dún worldwide Great Chapel. Ìyálájé gbogbo Oòduà. Tẹ́ bá ti ń gbọ́ ìyálájé gbogbo Oòduà. Àǹtí Búkì ló ń jẹ́ bẹ́ẹ̀. Mọ́mí ẹ bá mi endorse ẹ̀. Push share on the screen please. Ẹ jẹ́ kí n rí bẹ́ẹ̀ ṣe sí ọ̀rọ̀ yẹn. Màá mi Mọ́túndé metrom wálé ẹ̀ tí ì sí ẹ̀. Ẹ bá ń sí ọ̀rọ̀ yìí. Ká tó máa lọ how market ẹ̀yin ará Èkó, how market ẹ̀yin ará Benue, how market ẹ̀yin sójà, how market ẹ bá mi endorse ẹ̀ ìyálájé gbogbo ilẹ̀ Yorùbá, ìyálájé gbogbo Yorùbá Nation lórí ìkànnì. Mami mo gbà wọlé, ìwọ tó gbà wọlé bá mi tẹ yes pé ká fún Àǹtí Búkì ní ìyálájé gbogbo worldwide gbọ́ mi worldwide ní wá báyìí ọmọọba Abíọ́dún Great Chapel Ministry mo fẹ́ fún wọn ní ìyálájé gbogbo Oòduà Nation. Ẹ má bínú o ẹ̀yin gbogbo sọ̀rọ̀ tó bá ti ní ìyálájé tẹ́lẹ̀ ṣùgbọ́n ìwọ tó gbà wọlé mo ń wọ èèyàn méje. Èèyàn àkọ́kọ́ Victoria Máàmí Mọ́túndé gbà wọlé, metrom wa gbà wọlé, Fúnmiláyọ̀ Ilésanmí gbà wọlé, àwọn márùn tó kùdà. Hallelujah. Orí nepa ló pa náà yẹn. Àwọn márùn tó kùdà. Àwọn márùn tó kùdà. Ìwọ tó bá mi gba Àǹtí Búkì, yẹ́ẹ̀sì ni kó o tẹ̀. Ìwọ tó gba Àǹtí Búkì, Adùnnídayọ̀ wàhálà ànúgbà. Asisat Adéọlá wàá rógolo. Ẹ ò ní sọnù lórí àkàbà ṣògo. Àwọn èèyàn ti tẹ yes Ọlárẹ̀wájú Òjó wọ́n gbà á wọlé. Ẹ bá mi endorse àti yẹn. Ìyálájé gbangbangba ìyálájé ẹ bá mi endorse ẹ. Bùsítáyọ̀ wàá rógolo. Bùsítáyọ̀ oyè ẹ tiẹ̀ ń bọ̀ lọ́la. Mo máa fún ẹ lóye lọ́la. God bless you. Ọ̀yá àwọn tó kù dà. Ọmọ́táyọ̀ welcome. Óyá mi ò fẹ́ dúró mo fẹ́ gbàdúrà lé. Mo fẹ́ gbàdúrà lé torí pé mi ò ní pẹ́ púpọ̀. Mo wá fẹ́ ní ìmoore hàn ni. Mo dẹ̀ fẹ́ yànnàná ọ̀rọ̀ kan fún wa. Óyá àwọn tó kù dà. Mo ti rí àwọn bíi ẹjẹ́ máa wò. Máàmí Mọ́túndé, Fúnmiláyọ̀ wọ́n gbà wọlé ó di méjì. Ọlá Olúwa Òjó ó gbà wọlé di mẹ́ta. Bùsí ó di mẹ́rin. Ọláwálé David ó di márùn. Ó kẹ́ni méjì péré. Ní méje ni. Capital yes. Alimọ́tù wọ́n gbà wọlé ó kèèyàn kan péré. Ìyálájé gbogbo ilẹ̀ Yorùbá Nation. Ó yá ẹ bá ń tẹ ẹnìkan tó kùdà. Tẹ̀kan kó rógo lò, tẹ̀kan kó rọ́lá gbà, tẹ̀kan kó ríre gbà. Ọlámilékan ẹ̀rin dé
wọ́n gbà wọlé. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára, Adùnnídayọ̀ wọ́n gbà wọlé. Àṣìṣì wọ́n gbà wọlé. Majority carry the vote. Àǹtí Bukky ti di ìyálájé o, ìyálájé o. Ẹ jẹ́ n gbàdúrà fún ìyálájé kan nìyí. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára, àwọn máa ń wò wá ní silence watcher ni, wọn ò kì í wọlé. Ẹ lè rí Àǹtí Bukky kó wọlé láéláé. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára, Elédùmarè ọ̀pátápàrà, gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé àǹtí, lórúkọ Jésù ẹ ó ra àánú gbà. Ẹ ò ní sọmọnù, ayé ò ní pa ayé lẹ́kún. Ògo Ọlọ́run má jẹ̀mú kó dúró tì yín. Ẹ ti gbà yálájé lẹ́ni, ẹ ò ní tọrọ jẹ. Ajé kó gbélé yín ṣọlá, ajé gbó kó gbélé yín ṣògo. Gbọ́ o, ire tó ń gbé fọlọ́kun kó má lọ gbé fọlọ́kun mọ́. Èyí tí ń gbé fọlọ́sà kó má lọ gbé fọlọ́sà mọ́. Ẹ bá mi gbé lọ sílé Àǹtí Bukky kó máa ríre gbà. Ire owó, ire ọmọ, ire àlàáfíà kó wọlé tọ̀ wá. Ire àṣeyọrí kó wọlé tọ̀ wá. O ò ní tọrọ jẹ, o ò ní tọrọ mu, o ò ní tọrọ ná, o ò ní tọrọ wọ̀, o ò ní tọrọ ná. O máa kọ́lé àkọ́gbé, ilé àkọ́gbé rìn, ọgbọ́n ọ̀run ti ṣe fún ọ. Ilé ọ̀nà rẹ ò ní di kòkò, mà ní di koro, ayé ò ní mú ọ lóhùn. O ò ní sọnù lórí àkàbà ṣògo, o rògòlù. Bí gbogbo ayé ṣe dìbò fún ọ lẹ́ni, lórúkọ Jésù, o là ayé já, wàhálà àánú gbà. Oore ò ní kó bá ọ, oore tó máa ṣe, tó máa fi bí bá ọ, lórúkọ Jésù, ọgbọ́n ọ̀run yí dànù. Ìpín rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. Mo gbàdúrà fún gbogbo ẹni tẹ́ ti náwó sí mi. Ọlọ́run ò ní pa yín lẹ́kún. Ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ wò. Ayé ò ní fọ́ yín lójú. Ọ̀ràn tẹ́ ò mọ́wọ́ ọmọ ẹsẹ̀ rẹ̀, ayé ò ní dì í lé yín lórí. Adúpẹ́pẹ́ ti ṣe Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Jésù náà agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ǹjẹ́ mo fi Ọlọ́run májẹ̀mú tó ní èdìdì. Mo di èdìdì náà lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Mo sọ ọ́ sínú ayé Àǹtí Bukky gẹ́gẹ́ bí a ṣe pè yín ní ìyálájé orí ìkànnì yìí àti gbogbo ilẹ̀ Yorùbá Nation. Lórúkọ Jésù ẹ ò ní kú fọ́tayọ̀. Ìpè náà kó fọhùn lórí yín. Mo sọ ọ́ mo fún yín, mo bá ń tí sí rẹ̀ lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Bẹ́ẹ̀ ni kó bá yín lára mu, kí àánú náà bẹ̀rẹ̀ ní ìlọ́po, kí ogo ọ̀run kó fi àmì sí. Jésù náà agbára wa. Mami, I endorse Àǹtí Bukky. Ìgbà wo la máa ń wúyè? Hallelujah. Níjọ́ tí Yorùbá Nation bá lọ, ẹ ó wúyè, ẹ ó wúyè, ẹ ó wá bá wa gbé gbá ọpẹ́. Mami, ẹ káàbọ̀, dáàdì ẹ káàbọ̀. Ẹ máa like ẹ, máa love ẹ, máa like ẹ, máa love ẹ. Ara ti mókun, ojú ti ríran. Ẹ wojú mi, ẹ̀jẹ̀ ló wà gbogbo ẹ̀ tẹ́lẹ̀. Mami, wọ́n ti lọ fọ̀. Ẹ mà pé eléyìí ti lọ ń tiẹ̀. Ṣùgbọ́n eléyìí kan, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí Ọlọ́run májẹ̀mú. A tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn tẹ́ ń pè mí, tẹ́ ń kí mi. Mo kí yín o, ẹ ò ní sọmọnù, ẹ ò ní ṣògónú o. Lórúkọ Jésù ẹ ò ní gbọ́mọ gbè. Ẹ ra àánú gbà. Ọlọ́run májẹ̀mú á gbé yín ró. Ẹ̀yin ará Àbọ̀nú, àbí kí la fẹ́ pè yín? Ẹ mà kú oríire. Ẹ̀yin autumn, how market? Ẹ̀yin pásítọ̀, bí ẹ̀fẹ̀, bí yẹ̀yẹ́, òun la fẹ́ ṣe lẹ́ni. Akérédolú, mò ń bọ̀ wá bá ẹ lọ́la. Dúró síbẹ̀. Sanwó-Olú, Olú ò ní gbọ́, àwa gan ò ní gbà. Gómìnà fẹ̀jẹ̀fẹ̀jẹ̀wé, gómìnà apanilẹ́kúnjáyé. Àkókò tiẹ̀ náà pa àwọn ọ̀dọ́. Orúkọ burúkú láti kọ́lẹ̀ fún ọ, kò dẹ̀ ní panu nínú ìná rẹ̀. Torí pé mo mọ̀ pé ìwọ náà máa ṣorí burúkú. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Mi ò bá tẹ̀ pè wá lálẹ́ yìí. Ṣùgbọ́n mo bá ti àkíyèsí wá fún gbogbo ènìyàn. Dàpọ̀ Abíọ́dún, oníṣẹ́ rẹ̀ jẹ́ o. Local government, Ọ̀tà division. Ẹ mà kú oríire. Orúkọ yín fẹ́ jáde lórí social media. Ẹ̀yin náà lọ dá ẹ̀kọ́ task force
gbogbo ọ̀kadà tẹ́ ẹ kó ni mo rí lẹ́ni o. Ọ̀tà division receipt office federal receipt office ibẹ̀ lẹ kó gbogbo àwọn ọ̀kadà márúwá tẹ́ ẹ kó. Ẹ láyé ò rọgbọ ẹ tún kọ́ àwọn ọ̀kadà. Gbogbo ọ̀kadà tẹ́ ẹ kó pátá ni mo fojú mi rí lẹ́ni. Ṣé ayé kan tá a wá yìí náà? Sanwó-Olú lẹ́kọ̀ọ́ àwọn task force rẹ lébùté mẹ́ta lẹ́ni. Àbí kí dá pé ẹ dákun ibi táwọn task force ti gbìnà yá lẹ́kọ̀ọ́ lẹ́ni wọ́n lọ ń kó mọ́tò wọn ò jẹ́ ń sinmi. Ẹ má gọra yín bẹ́ẹ̀ ṣe gọra yín lẹ́ni. Ẹ̀yin Ọbalẹ́ndé mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo ẹni tó wà lọ́balẹ́ndé lẹ́ni tó wà lórí ìkànnì yìí ẹ máa bá mi tẹ yes. Àwọn task force ṣe bí wọ́n ṣe ń ṣe. Wọ́n gbìnàyà wọ́n lọ sọ́balẹ́ndé wọ́n fẹ́ lọ máa kó mọ́tò àtàwọn kóró pé mami ó di bó lọ yàgò bó lọ yàgò ilé ló bá mi bó lọ yàgò ilé ni ó bá mi bó lọ yàgò ilé ni ó bá mi. Kí ló dé tẹ̀ ń dín àwọn èèyàn lára? Ẹ dá task force kalẹ̀ ẹ fi ń ní àwọn mẹ̀kúnnù lára. Ẹ dẹ̀ gbàdúrà pé kó dára fún yín. Ẹ ń tẹ̀ wá jẹ ẹ ń pa àwọn ènìyàn lẹ́kún. Ẹ ń fi àná ní mẹ̀kúnnù. Mo sọ lánàá ń bí mo ní àwọn air force wọ́n lọ pa sójà ilẹ̀. Fúnra yín lẹ́ ò máa fúnra yín lóògùn jẹ́ àmì. Ṣùgbọ́n tó kà dùn mí jù bẹ́ẹ̀ ni pé Yorùbá àti Ìgbò lẹ pa mẹ́. Ẹ béèrè lọ́wọ́ ọ̀gá sójà orí ilẹ̀ kó gbé orúkọ àwọn tí wọ́n strike tán padà nù táwọn air force Fúlàní lọ padà nù. Ṣé kò sí communication mọ́ ni? Kò sí ìbára ẹni sọ̀rọ̀ mọ́ pé àwọn sójà ilẹ̀ ló ń lọ yìí o wọn kì í ṣe Boko Haram. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Nísìn dókítà ti ní kí n máa mu mi. Wọ́n ní mi kì í máa mu mi. Mọ́mí omi dẹ̀ dá lára. Ó mọ̀ pé omi kànga là á mú. Nítorí pé ẹ gbìnàyà ẹ lọ sí èbúté mẹ́ta àbí kílẹ̀ pé bẹ̀ Ọbalẹ́ndé. Mọ́mí ó dọba lé ẹ délé ní ó bá di kìtìkìtì wúrúwúrú. Àwọn National Union ṣe tí wọ́n ní yàrá àbà lánàá. Àwọn èèyàn parapa yánmọ̀yánmọ̀. Ìyẹn ò wá dùn mí o. Torí pé a mà pèsè owó ikú tí fẹ̀mí èèyàn ra fi tó fi fẹ̀mí èèyàn rẹ̀ mí ẹ̀ padà. Òun náà ni àwọn náà là bá ń bẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ play kinní kan wọ́n jẹ́ kó play màá play ẹ̀. Ẹ wo irú gómìnà yìí kí tó wá wọnú agbami ètò. The Bluetooth device is connected successfully.
It is an unfortunate they play development that what is happening, if the federal government have taken proactive steps, today will not be where we are. These cops you are seeing here, in the last 2 weeks, burying over 70 people just in Makudi local government alone. This is not accepted. Go to Guma. The same killings are taking place. The same killings are taking place. This is not right. The federal government have refused to take proactive steps to arrest this ugly situation that we are witnessing here today. You recall in 14 countries met in Yola and declared that except Sunday we repeal the prohibition of open grazing law, Benue will not know peace. And on the ground, I did say that I was targeted for elimination, to be assassinated, and that was done on me. It's only God that saved me. And I did say they are going after my people. So federal government should arrest the leadership of Mayor Tiala Katan Hore that hosted that meeting. Until today, nothing has been done. This is really unfortunate. It means we don't have a government in place at the federal level. We don't have a government. This is very sad. Because if proactive steps were taken by arresting Mayor Tiala leadership, this will not happen. For several years, we have been. Mommy. Ṣẹ́gbọ́n tí gómìnà sọ ṣùgbọ́n ọmọ ọba Abíọ́dún ni wọ́n wá kiri o tán wá ń ká mọ́lé wọn ò tí ì mọ̀ àwọn tó yẹ kán mú o Sunday Igboho náà kò bọ́n lọ bá ń lé o àwọn gómìnà yẹ Yorùbá àwọn olórí burúkú tí wọ́n ń pa mọ́ wọn ṣé etí Mákindé ó di báyìí ẹ bó yí àwọn èèyàn tán pa ní Ìbàràpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọba náà pa lóńdó Tákérédolú ò lè sọ̀rọ̀ ẹ wo àwọn èèyàn tán ṣe léṣe lẹ́kìtì ẹjọ́ àwọn tán jí gbélé kòńkọ́ ètò ń sọ̀rọ̀ ètò sọ pé kò sí ìjọba mọ́ ẹ̀yin Yorùbá kílẹ̀ tún dúró dè torí tó kò tí ì dọ́dọ̀ ẹ̀ gbọ́ ètò kù. Gbọ́ ètò kù o torí. Calling on federal government to take proactive steps to address this matter they have refused to do. You can imagine, this is a bag in an IDP camp. The adjoining villages here, with the real camp and the adjoining villages, are occupied by IDPs. And what else do you want them to do? You send these people away from their villages. They came here to take refuge. And today, they are being killed in this manner. Over 70 people have been killed in the last 2 weeks. 70? Mami, ọ̀sẹ̀ méjì ni o. Ó bá yá ilé ìpààyàn kankan. They have even said messages that except livestock guard refuse to take their cattle so that they will come and graze on our farms. And this we say no, it will not be accepted. What kind of a thing is this? What kind of a country we are in? Mr. President said the other day that the security men should shoot anyone with AK-47. And up to today, we have not heard where security men have shot them. The Minister of Defense came and reversed what Mr. President said, that they said they are arrested and prosecuted. Where are we going? How do you walk and you see your people being killed? How can I be happy? This kind of a thing. How can I be happy? Where are we going? Òyìnbó nù ni o. Ẹ̀dọ̀ èèyàn méje kó dá mi lóhùn. Níbo là ń lọ? Ẹ já dáhùn ìbéèrè yẹn ká tó continue. Ẹ̀jọ̀ ibo là ń lọ? Tọ́mọ Abíọ́dún bá bú Tinubu ẹni mo bú jù. Tí mo ṣépè fún Mákindé ẹni mo ṣépè fún gómìnà. Tí mo bọ́ wọn ọba oníjẹkújẹ ẹni mo sọ̀rọ̀ sọ́ba. Tí mo bú gòbà wọn pásítọ̀ ẹni mo ń bú pásítọ̀. Ẹ̀yin náà lẹ tún wá lù mí mọ́lé o. Ẹ̀yin náà lẹ tún pẹ́ fẹ́ fọ́ mi lójú padà o.
ẹjọ́ ibo là ń lọ. Dá mi lóhùn, ibo là ń lọ. Mo máa play tó kù, ẹ dákun torí iná yẹn ò sí mọ́. Ẹ jẹ́ ń lo agbára kinní kan torí fóònù yẹn ti sọ fún mi pé òun fẹ́ kú torí pé àwọn fóònù tá à ń lò ń sìn wọ́n ti kó fóònù lọ. Mami wọ́n ti kó fóònù lọ. Àwọn fóònù tá à ń lò tí náà ò bá ti sí. Ẹ mọ̀ pé à mánéèjì ẹ̀ ni ó ń lọ ńlẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ tún dọ́gbọ́n sí i. Àwọn kan ti ní tábà tiẹ̀ níná torí má jẹnẹrétọ̀ tá à ń lò gbogbo ẹ̀ náà torí a fẹ́ bẹ̀rẹ̀ program lọ́jọ́ ẹ̀ ni má jẹnẹrétọ̀ tá à ń lò gbogbo ẹ̀ náà wọ́n ti fìbọn fọ́ dànù wọ́n ti dorí ẹ̀rù wọ́n ti lu gbogbo ẹ̀fọ́ àti ẹ̀fẹ́ ra jẹnẹrétọ̀ míì ni ẹni Ọlọ́run bá bù kó bùn wá lórúkọ Jésù ètò yóò ní wọ́ mi níbi tá à ń lọ Yorùbá Nation ni ẹgbọ́ ètò kù tí gómìnà sọ. So please, Mr. President must do the needful. And I want to suggest that immediately let there be a security summit. I am aware that in Niger, in Zamfara, all over the country, northeast, northwest, north central, southeast, southwest, all the places this kind of barbaric act is being taken by the same Fulanis. And people are afraid to say it. And they give them a name bandit. They are not bandit, they are Fulanis. These ones that came here, look at the person. Kò sí tó ń jẹ́ bandit. Fúlàní ni Fúlàní ń jẹ́. And they came and insisted that they must tell government to proscribe or repeal the prohibition of open grazing land. That will not happen. It is not my making. It's the people of Benue State that told me to do that law. I didn't sit on my own and did any law. And so no one should try and make anything. You know? So this is sad. This is sad. This is sad. My heart bleeds. And President Buhari must arise to his responsibility as the commander-in-chief of the armed forces. If he doesn't do it, our people say that the goat doesn't bite. But when you push it to the wall, it will bite. Yes! Yes! This is not accepted. President Buhari was elected by the people. He must arise and do something. No other person has the responsibility of arming the security men and providing enough equipment and funding to ensure that they eradicate this. This is too sad. Buhari cannot be playing us around because these are Fulani men doing the same thing. As I said, they want to take over our land. If not, what is the essence? You send people away from their farms, and here they are in IDP camp, you come and kill them. What else do you want me to say? Buhari, if you were the governor of Benue State, what do you want me to say? You must arise. Ìbéèrè ló gbà yá jẹ̀bú ìbéèrè. Enough is enough. This is being taking us for granted too far. And this will not be accepted. I know the implication of telling people to go on self-help. And I want to repeat my call that if you are serious on this security matter, Mr. President, allow us to buy AK-47 and give us license so that we too can face them. You have armed your brothers. You have armed your brothers. And you have disarmed us. I saw somewhere where security men arrested those people who have cutlasses, who had swords, who have this thing because they are from Benue State. How about the Fulani men? You know where they are. Go and disarm them. You give an order. Your defense minister will reverse the order. What kind of a thing is that? This is very, very sad. President Buhari, we are not asking you to protect us because we want favor from you. It is your responsibility. You must arise. All this one getting your aides to speak on security matter, it is wrong. You must stand up and address the nation and declare emergency on security. Call a security summit, bring all of us together, and let us agree. And you must be sincere this time.
not just playing on us. This is too far. Enough is enough. If you want to kill us, come and kill us. They will know that you were elected to kill all of us. I'm ready for them. I'm 60 years. I'm ready to go. If you must come and kill us, come and kill us. Come and kill me. Because I cannot be presiding over dead people. This is enough. Go, sir. Kí wọ́n wí? Go, sir. Mami máa love ẹ. Máa like ẹ. Mo ló ń bọ̀. Àwọn àlàndẹ̀ẹ́dẹ́ ó ló ń bọ̀. Àwọn àlàndẹ̀ẹ́dẹ́ mo ló ń bọ̀. Ṣé o wà ń bẹ̀? Mami, o ò tí ì jí. Ó sì sùn. Máa dá lọ́ọ̀fù bólẹ̀. Máa dá lọ́ọ̀fù bólẹ̀. Mami, tó o bá wà ń bẹ̀, dá lọ́ọ̀fù bólẹ̀. Tó o bá wà ń bẹ̀. Mami, a ò tí ì pogun o. Ogun ń pera rẹ̀. Bó ṣe ń dìjà náà rè o, bó ṣe ń dìjà náà rè o, gbogbo ènìyàn ẹ jí, bó ṣe ń... Ṣé mi sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ ni? Ṣùgbọ́n àwọn òpònú ayérada, àdúníbàdà, kárígó. Mo sọ fún yín létí òkun, mo ní ọjọ́ kẹta rèé. Ìgbà kẹta nìyẹn. Wọ́n ní wá sátọ̀dé ẹbọ tán fẹ́ rú ètùtù tán fẹ́ gbà kò lè gbà mọ́. A gbúdọ̀ dìde. Mami, tí èmi ni mo sọ pé ká lọ ra AK-49 tẹ́ni mo fẹ́ dógunlẹ̀ mo fẹ́ dọ̀tẹ̀lẹ̀ ìjọ wo la ò ní ra AK. Mami, mo ti sọ fún yín ẹ̀tù àáyá kújẹkújẹ àtùpà ọdẹ ìdá bàbá rẹ tó fi jagun ẹjọ́ lọ gbọ́n gbogbo ẹ̀ ẹ tó lóńdè ẹ tó nígbàdí ẹ tó ní fúnpá ẹ tó ní àbáká ẹ tó náfọ̀ṣẹ́ ẹ jẹ́ lọ kó jáde ogun ti yá o ó ti yá o ikú tó pojúgbà ẹni òwe ní pa fún ni ó jẹ. Arákùnrin o arábìnrin ẹ mà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ mi òye ojú ogun là ń lọ àgbà kan tí ń bẹ ní ìsà òpópó ó ní bẹ̀búyẹ̀kẹ́ mo bẹ̀búyẹ̀kẹ́ gbogbo jírọ́ sí mi lẹ́nu ogun ti yá olórí ogun òdìdé tá ń fẹ́ kún pèdè ogun ètùpè tí ń jorí ọmọ aláìgbọràn ta ní pẹ̀lú bàbá wọn Oníkòyí o ogun yá o ogun aláké ayé ogun mà yá o kòkó ẹ̀yin ogun ọ̀run ogun ti yá tàbájí apẹlẹ́dùmarè akẹ́pẹ́ni tó dá ayé àti ọ̀run nítorí ẹ̀tàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè yìí pọ̀ ẹ jẹ́ amúra ogun ọmọlẹ̀ Yorùbá nílé tókó ẹ̀yin ò lè wálé ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ dákun ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ nítorí pé ojú ogun là ń lọ èrò ọjà ẹ paramọ́. Àwọn pásítọ̀ kọ̀ wọn ò lè sọ̀rọ̀ gbogbo wọn ò lè lọ sórí òkè lọ gbàdúrà mọ́ torí ìjẹkújẹ àti ọ̀rọ̀ fàṣàǹṣà tí wọ́n sọ fáwọn ènìyàn ṣùgbọ́n jẹ́ ẹ̀rán olítí ọdẹ tí ń pa gílítí tí ń pẹtu tí ń pọ̀ rẹ̀ ẹjọ́ gbanú igbó lọ Fúlàní ní parú bàbá wọn ò tẹ́ni tí ń wọnú igbó mọ́ nítorí ọdẹ agílítí ni wọ́n ń ṣe ìkòkò dúdú fẹ̀yìntì gbó ṣe bí ìgbéni ìgbín tẹnumọ́gi ìgbín gungi alábàáhùn pẹ̀yìn lulẹ̀ ẹ̀yìn rẹ̀ fọ́ ó bá di kángunkangun òde ọ̀run. a ti mú rìn àjò dóríta mẹ́ta tí ń dààmú àlejò ọ̀tún ní yà sí òsì ní yà sí iwájú ni mo máa bá a lọ kò mà yẹ ni tí ń bẹ nílé kò yẹ ni tí ń bẹ lọ́nà oko àlejò tó tòru wọ̀lí
wọ́n ní gídá ni ó jẹ ṣùgbọ́n àlejò tí ń tọ́jú ọmọ onílé kàkà rẹ̀ mẹ́sàn-án. ẹ wá gbọ́ mi tó bá ti jòyè tó nílé tàlejò ọmọ adarí wọn gbogbo Yorùbá ẹ dákun ẹ jí nítorí ìjà ti dojú ẹ. lákòókò yìí no going back láwà nítorí pé ẹni tó bá fẹ́ jagun kó múra ogun ẹ rà á yá ẹ rẹ̀ tù ẹ rà bọ́n ẹ máa kó wọlé nítorí ojú ogun là ń lọ. àwa bàbá ńlá tiwa ò gbọ́dọ̀ fagada wọ́jà àwa lọ́mọ òmùdàyàgẹ̀rà wọ́n náà òkùnkùn mára nítorí ìran bàbá wa ní jagun àjàyí. ìjì ńlá làwa pè bí ògbélé agbátẹ́gùn bí ògbátẹ́gùn agbélé agbómi tifétifé ìjì tí ń jà lórí òkun torí òkun wù bàlà. àwa ni náà jógijógbẹ́ tó bá dọ́nà àfọ̀nà lẹ́ni ẹ pààlà sójú ọ̀nà èèó tè pèrègùn tí ń bẹ lódò gbọ́dọ̀ yàgàn igi ọ̀gẹ̀dẹ̀ tó ń bẹ lódò gbọ́dọ̀ kú nítorí àṣewé rẹ̀ lákòókò. omi ni ẹ pè iyọ̀ ni ẹ pè gbọ́ omi àtiyọ̀ omi náà láti sọ. ọ̀rọ̀ rèé fún gbogbo ẹni tó ló tí kò gbọ́ kó wá gbọ́ mi tí mò ń wí. àwọn gómìnà yìí ti kọ̀ wọn ò sọ̀rọ̀ ikú dẹ̀ ti wà lẹ́yìn ìkùlé wọn. tèmi mo ti sọ fún yín ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún mi. mo sọ fún yín lánàá Adébóyè nowhere to go going nowhere. ẹ jẹ́ máa kà bọ́n ṣe tó bọ̀ bọ́n ṣe wà ní ọ̀nà Ìbàdàn expressway. Adébóyè nowhere to go. Kúmúyì lọ́tún nowhere to go. Mountain of fire ẹ tún wá dá sí o kí lẹ́ pé Olúkọ̀yà bí Olúkọ̀yà bí kí lẹ́ ń pè nowhere to go. They are coming from you. All of you ẹgbẹ́ ẹ̀fọ́ ètùpìtì ń jorí ọmọ aláìgbọràn ìdáhùn tó ti gún ni lẹ́sẹ̀ tí ń tiro tó bá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ wá tiro. wọ́n ti ń bẹ lẹ́yìn kùlé yín ẹ̀yin kẹ̀ ẹ ò ní lọ gbọ́ mi dáadáa ẹ ò ní lọ ẹ má wọrí lọ́la mo tún mú tutù mi bọ̀. House of Rep wọ́n sọ̀rọ̀ lẹ́ni Senate náà sọ tiwọn wọ́n lẹ́mi ọmọ wọn òde sẹ́mi ọmọ wọn ní òde abẹ́mi wọn gan òde. wọ́n máa pa wọ́n bí ẹni panápọ́nṣu mo ní ẹ máa kú bí iná ìléru ẹ tí ì máa kankan wọ́n sẹ mẹ́yẹ bọ̀ lápò ni. ṣe rí gómìnà tó sọ̀rọ̀ yìí nígbà kan tá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí pa àwọn apá kan ní Benue ó ní kò kàn án ṣùgbọ́n nígbà tó kan ara alẹ́ rẹ̀ nígbà tí kú sífìlà lórí ẹ̀ mami ó mọ ibi tó ń lọ ẹ̀yin lọ́balọ́ba bẹ́ẹ̀ kó géètì 100 sílé yín wọ́n máa jà ṣe bẹ́ẹ̀ ti gbowó àwọn tá sọ pé àwọn gbowó torí kẹ́mi wọn má bàa sọnù ẹ ṣe o torí ẹ jẹ́ wọ́n ti yín kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Bọ̀dá Emmanuel Kilawi all the governor and pastor will pay for the authorities. wọ́n máa sàn wọn ò ní sẹ́kínì wọ́n máa bẹ́ẹ̀rí ọmọ wọn fógun Fúlàní máa bẹ́ tán báyìí a tún gbé dání a ní orí ọmọ gómìnà rèé o ẹ wá wò ṣèbẹ́ lẹ́ẹ̀nìkan àbá yín wẹ lẹ́ẹ̀nìgbà Bíbélì ní ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jẹyà ẹ tí mọ̀ kankan o ẹ tí mọ̀ kankan ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ò ní rí ti yín rò ṣùgbọ́n máa bẹ Elédùmarè sí yín wọ́n máa gbìnàyà àṣìta ìbá bà yín ọfà bà yín ẹ kú tilétilé ẹ kú tọ̀nàtọ̀nà ẹ kún
ẹ bí ọ̀rọ̀ bí ẹkún ní ṣègbére ẹkún ò ní tán nínú ilé yín tèmi wàhálà àánú gbà bó ṣe wọlé yín ṣebí ẹ̀ńtọ́lẹ̀ mú wa lè mú Tinubu tiẹ̀ ti dé owó jẹ́ sọ fún ẹ tá bá ti ń wẹ òkó mọ́mí o tí ì ṣe ọ̀rọ̀ yìí o ẹ tó ṣe ẹ lẹ́ẹ̀mẹ́wàá kó jẹ́ kí n rí mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ sáyé rẹ̀ abìnrin oníṣù ẹ̀jẹ̀ fọwọ́ kan ìṣẹ́ tí a jọ Jésù ó ní àṣẹ jáde lẹ́nu mi àṣẹ náà lèmi náà fẹ́ pa sáyé ẹ lẹ́ni gbọ́ bí mo bá sọ̀rọ̀ àṣẹ sáyé rẹ̀ láàrin ọjọ́ méje tí ò bá rí bẹ́ẹ̀ ní Ọlọ́run ò pè mí ìwọ ẹni àkọ́kọ́ dà tó bá mi ṣí ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́wàá ẹ dẹ̀ máa lọ sórí YouTube mi mọ́mì wọ́n ní ó di 1000 ká tó lè máa ṣe ń bẹ̀ live torí flagging bàbá ṣe Facebook tán wọ́n á lọ block ẹ̀ wọn ò ní jẹ́ káwọn èèyàn rí wò ẹ máa lọ sórí YouTube ọmọọba Abíọ́dún Great Chapel ọmọọba Abíọ́dún Great Chapel YouTube mi nìyẹn ó ti jáde mọ́mì go and grab your copy gbogbo àwọn program wa ló ti wà mẹ́ go and grab your copy má miss ẹ wàá rògolo ò ní sọnù Yorùbá Nation máa sojú ẹ kò ní sẹ́yìn ẹ èmi ò ní fọ́ lójú mi ì ní fọ́ parin mami I will celebrate it èmi náà máa gbójú sínú pọ́sítọ̀ yẹn pé èmi náà jàjà gbára fún ilẹ̀ Yorùbá kò ní sẹ́yìn mi ojú rẹ̀ ni ó ṣe Yẹmi Ṣímọ̀ lẹ́yìn wàdà igbó Yẹmi wàdà igbó Ondo ẹ̀gíye Adéníyì Adéjùbírí gbọ́ ẹnu ọ̀rọ̀ Lédùmarè lẹ́nu mi bí omi ò bá bojú ẹ̀yìn tó bá jẹ́ iwájú ló lọ alágbára tó ní kó máa fa ire àti àánú rẹ sẹ́yìn kó tó pọ́jọ́ méje kó fi kú ṣèfàjẹ́ mo sọ sáyé rẹ ìrètí ìran rẹ ò rírí ògo tí àwọn ilé bàbá rẹ ò lórí ògo tí àwọn ilé ìyá rẹ ò lórí bá a bá pè mí tá a fòróró yan ìpín yìí látẹ̀ni lọ ṣe rere náà kógo náà tẹ̀ ọ́ lọ́wọ́ ẹ ṣe jàre Tinubu really please ó lọ sọ́run àrèmábọ̀ àti pariwo rest in peace òun máa rí kú wéńtì ẹni wọ́n tiẹ̀ máa pa yányán ẹ jẹ́ ó jáde kó lọ kàmpéènì ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ṣe ẹlẹ́mẹ́wàá yẹ kí túwọ́ ẹnì kejì jomilógún ànúlà lórúkọ Jésù bójú orúkọ tó ń jẹ́ rè àbúkàtì ẹ̀ fọ́ọ̀mù eléyìí ṣùgbọ́n gbogbo ẹni tó wà lábẹ́ ọ̀rọ̀ náà tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó tó di inú oṣù kẹjọ ọjọ́ kẹjọ ìrètí ìran rẹ ò rí rí àánú tí wọn kò gbà rí lórúkọ Jésù lọ tẹ́wọ́ gbà á bẹ́ẹ̀ lógun ọ̀run sọ kò ní yí padà ta ló tún wà ń bẹ̀ Abrahamu torí pé ó ṣí ọ̀rọ̀ yẹn 17 times in 17,000 èrè kó wọlé tọ̀ ọ́ wàhálà àánú gbà ayé ò ní sọ ẹ́ di rádaràda ẹ káàbọ̀ mọ́mì máa bá mi ṣí ọ̀rọ̀ yẹn síta ẹ má bínú bí mo ṣe pọ̀ orúkọ yẹn orúkọ yẹn lè má ti ṣe kíni ó lè má ti wọlé mo lè mọ́ rí pé dáadáa ẹni pójú yẹn ṣe clear ni àti búkì wọ́n ṣe sọ pé ká lọ sọ́sítà ṣe separation ojú ni lórúkọ Jésù ojú rẹ ò ní fọ́ ó ní dẹ́ni àgbégbì Fọlákẹ́ Ògúnrìndé torí pé o ṣe ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ò ní sìnkú ọmọ o gbogbo ibi tó o bá dé láyé lọ gbilẹ̀ gbọ́ bí omi iyanrìn okun ò bá ṣe gbọ́ngbẹ́ a ò ní gbòògò rẹ gbẹ wàá rọ́nà lọ bẹ́ẹ̀ lẹ̀mí máa wí Jésù náà agbára wa àmín. Àjíbọ́lá wàá rògòlò ayé ò ní pa ẹlẹ́kùn o àṣẹ májẹ̀mú àti àṣẹ inú mi ni mo pa gbọ́ bí mo ìbá fata àti yọ̀kẹ́nu gbogbo tí mò ń jẹ látàárọ̀ mi ò fata àti yọ̀kẹ́nu mo sọ láyé rẹ ayé rẹ ò ní di òbu wàá rògòlò wàá wọnú ògo lọ ayé ò ní pa ẹlẹ́kùn o wàá ṣàṣeyọrí
gbọ́ ọ̀rọ̀ májẹ̀mú lẹ́nu mi gbogbo ibi tí ìran rẹ ò rí rí lórúkọ Jésù wọ ọbẹ̀ lọ kó lọ ṣe rere bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ ò Jésù náà agbára wa. Mami ti gómìnà yẹn ló gbọ́ yẹn wọ́n ní ká lọ máa ra èké ẹjẹ́ dáàbò búra wa. Ọmọ́táyọ̀ torí pé ó ṣe ọ̀rọ̀ yẹn ibi tí ìran rẹ ò dé rí lórúkọ Jésù lọ́jọba ń bẹ. Ìran Joseph ò dé ilẹ̀ kò dé ilẹ̀ Káórè rí kò dé ilẹ̀ Íjíbítì rí ṣùgbọ́n ó débẹ̀ ó di igbákejì ọba ìlú tó wà lọ jẹ igbákejì ọba ká lọ wárí fún ọ bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Ọmọ́táyọ̀ ó ti rógòlò bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí Jésù náà agbára wa. Mami ṣé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kò tó pín kò tó wí ṣùgbọ́n mo sọ kíní kan lánàá mo ní Gawat ta ló pa Gawat báwo ni Gawat ṣe rìn kí ló ṣe ọmọ ọba o ẹ ṣé o ẹ̀yin tẹ́ gbàdúrà fọmọ ọba ayé tí yín náà ò ní dàrú o yóò wẹ́ẹ̀lì pẹ̀lú ẹ̀yin náà o ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Mami bó bá jẹ́ ọ̀bẹ ló lọ́rọ̀ ọ̀bẹ lé rẹ o bó jẹ́ àdá ló lè lọ́ra àdá àbí èmi ò bẹ̀rù ìgbà táwọn wèrè kó wèrè dé wọ́n bèrè wọ́n ní kí ni mò ń fàdá I'm using to protect myself. Tó bá fẹ́ kí rí àdá mi jáde máa gbé jáde fún ẹ èmi gan máa lọ ra AK ẹ gbọ́ dáadáa pásítọ̀ gan máa ra AK àmì o ògo tí yín náà ò ní wọ́ mi o ayé ò ní fògo tí ẹ ṣàpínlẹ̀ o ẹ̀yin gómìnà ẹ̀yin oníjẹkújẹ ẹ̀yin gómìnà Èkó Fáṣọlá ìwọ́dà nígbà tí Gawat ti sọnù ta ni gómìnà Èkó ìbéèrè àkọ́kọ́ ẹ dáhùn nígbà tí Gawat ti sọnù ta ni gómìnà àkọ́kọ́. Bàbá wọn ní Marikas àfáà Marikas chief imam Marikas nígbà tí Gawat ti sọnù níbo lẹ́wà. Bó ṣe ń dìjà náà rèé o ẹ̀yin mùsùlùmí tọkàntọkàn where's Gawat. Mo ṣì wà lórí program o mo wà lórí program o. YouTube ní mo ní ọmọọba Bíọ́dún Grace Chape Adunidayo kọ síta Adunibada kọ username mi lórí WhatsApp síta o tó bá wà ń bẹ̀ Bùsí kọ síta ọmọọba Bíọ́dún Grace Chape ẹ máa lọ bá mi subscribe síbẹ̀ a ní ìdèyàn 1000 mami ìwọ náà lè subscribe síbẹ̀ gbogbo program mi pátápátá láti bá mi kó síbẹ̀ torí pé àìmọye program tá ti ṣe àwọn Facebook fúnra wọn wọn á dẹ̀ máa fúnra wọn gé ọmọ ọba yẹn ò ní space yẹ o ẹ máa kọ ọmọ ọba yẹn papọ̀ ní ọmọ ọba yẹn kọ́pọ̀ Bíọ́dún Grace Chape Àdùnní tún kọ́ Yẹkínì Kazeem wàárọ̀gọlù. Mami ìbéèrè mi ni pé ẹ ti ń dáhùn o Olúwatóyìn
Sàláù Fáṣọlá ni ẹ lọ béèrè lọ́wọ́ Fáṣọlá bí Gàfáù àbí Gàfá ti ṣe rìn ọkọ̀ tí Gàwá ti gbé dé orí Tomiland Bridge àbí kí lẹ̀ ń pe bíríìjì yẹn lọ́nà Èkó ẹ̀yin RRS tẹ́ ẹ wà létí bẹ̀ kí lẹ máa ń pa ẹ̀ mi ì ní sọ ju bẹ́ẹ̀ lọ. ajínigbé ò ṣe máa bẹ̀rẹ̀ Abraham Muyiwa, God bless you, ọmọ ọba Bíọ́dún Great Chapel ẹ ṣe that is YouTube name nìyẹn ẹ lọ́bẹ̀ ẹ lọ gbàrà tá a bá ti ṣe tán báyìí eléyìí wọ́n tún máa gbé lọ́bẹ̀ torí àwọn Facebook kò jẹ́ ó sí mi gbogbo ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ lórí wa wọ́n á fà á yọ. Ọláníyì Tẹniọlá ayé ò ní ká ẹ ní ẹ o ẹ bá mi kọ YouTube username sí o ọmọọba Bíọ́dún Great Chapel òun náà ní Facebook name wa ẹ bá mi like ẹ ẹ máa love ẹ mọ́mí Fáṣọlá ẹ béèrè lọ́wọ́ ẹ báwo ni Gàfá ti ṣe rí ṣùgbọ́n ẹ fún wọn lọ́wọ́ ó mà ṣe o. mami torí Elédùmarè ẹni tó ní ayé ẹni tó ní ọ̀run bẹ́ẹ̀ ni a ò ní kú sóko ẹrú o gbọ́ mi dáadáa tá bá ń jí ènìyàn gbé nílẹ̀ Yorùbá ó ti pẹ́ tá ti ń jẹ́ àwọn èèyàn gbé tí a kì í rí wọn ṣùgbọ́n torí pé wọ́n jẹ́yàn gbé nígbà yẹn wọn ò kọ́ bí ara sí òun ló jẹ́ ká jí Gàwá àti gbé tán dẹ̀ padà nù. àìmọye wọn yàn tí ẹ padà nù. àkókò ìwá rèé tó yẹ kó yẹ yín àkókò ìwá rèé tí ayé kò yẹ kó rìdí yín ṣùgbọ́n ẹ wálẹ̀ ò ní gbọ́ ẹ ò ní gbà ẹ jọ ẹ béèrè lọ́wọ́ ojú yọbọ́ ẹ béèrè lọ́wọ́ ojú yọbọ́ pé kí ló tún wá owó tó géètì ó gbà allocation ọdún mẹ́jọ ọdún mẹ́rin láyé Ọbásanjọ́ Yar'Adua Sanwó-Olé Ambode gbà fún yín owó yẹn dà kí ló dìjà Ambode àti Fáṣọlá tí Ambode fi resign kí ló dìjà ṣèbówó iná ni owó iná ni bàbá ṣe é fẹ́ kówó lọ sọ́run ni.
What is the sign? Sign 8 yẹn tó wá cross odo tí Tinubu yà sí fìlà ẹ̀. Kí ni sign yẹn mean? Ibẹ̀ mo fẹ́ gbà wọlé báyìí ṣùgbọ́n àkókò yẹn ò gbà mí púpọ̀. Eight. Kí ni sáìnì 8 tó bẹ́ǹdì tó gbé sójú fìlà ẹ̀? Ta ló mọ lógo yẹn kó bá wa sẹ́ǹdì ẹ̀ síta? Àwọn kan ò mọ lógo yẹn. Àwọn tó ti pé nílé òkè òkun wọn ò mọ lógo yẹn. Àwọn tí wọn kì í wálé wọn ò mọ lógo fìlà Tinubu. Ẹ bá mi gbé lógo yẹn síta. Ẹ̀yin tẹ́ mọ kọ̀ǹpútà tẹ̀. Ẹ bá mi download ẹ, mo fẹ́ load stream. Mo ń bóyá bọ̀ ni ìdí tó fi sọ pé Èkó ò belong to ilẹ̀ Yorùbá, ó belong to ilẹ̀ bàbá ẹ̀ ni. Ṣé ó belong to ìlú wo ló belong to? Ghana. Ok, wọ́n ti ní oh God, Balógun, ṣé sáìn ògbóni nìyẹn? Àwọn èèyàn fọ́ọ̀nì lórí ìkànnì yìí o. Mo ti sọ fún yín ọ̀rọ̀ tèmi lórí ìkànnì yìí bíi yẹ̀yẹ́ bíi fàájì. Mo ṣẹ̀ wá òkè ni torí pé mo ṣẹ̀ ṣojú mi ì tí ì ní okun láti pariwo ṣùgbọ́n mo kà wá fi ṣe appreciation. Mo dúpẹ́ oníbùwọ̀ rẹ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbùwọ̀ rẹ bàbá gbọ́ pẹ́ mi. Ta lórí lógo yẹn ṣáà tí ì rí ni? Lógo yẹn 8. Mo fẹ́ mú kankan jáde ńbẹ̀. Tá a bá rí ẹjẹ́ máa sọ̀rọ̀ mi lọ kí gbé yẹn ti ń gbà náà. Màmá bàbá ṣé ẹ mọ̀ túmọ̀ lógo yẹn? Yorùbá ní ẹ̀jọ ni. Tẹ́ ẹ bá sanwó orí obìnrin ẹ gbúdọ̀ san ẹ̀jọ. Kí ni 8? The sign of 8 kí ló jẹ́? Ẹ mà ṣeun, ẹ ṣé o. Adékọ̀yà Jagunmólú, wàá dẹ̀ Jagunmólú lórúkọ Jésù. Éètì yẹn ojú ológbò dúdú pupa. Nítorí pé gbogbo ẹni tó bá rí lógo yẹn tó bá ti sẹ̀rẹ̀ lógo yẹn wò, mami ó ti ṣògo ni. Òfo ọjọ́ kejì ọjà. Wọ́n sọ fún ẹ wípé fìlà kì í rẹrù wálé. Òdo méjì tó ṣe síwájú orí ẹ̀. Àdánù ni, òfò sí ní pẹ̀lú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó gbé dúró àkójọ ni.
gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀rẹ̀ lógò yẹn wò tó ti fẹ́ràn lógò yẹn òfò àti ìdánù ni. òun ni pé òdo lẹ́yìn òdo kò sóhun tó tún tẹ̀lé òdo plus òdo òdo náà ni. ẹnu òdo ó máa fi ń gúnlẹ̀ ni. ta ló mọ sáìnì imú ẹlẹ́dẹ̀? sáìnì imú ẹlẹ́dẹ̀ báwo ni ẹnu ẹlẹ́dẹ̀ ṣe imú ẹlẹ́dẹ̀ ṣe rí? máa láìkí ẹ̀ mo mẹ́yẹ bọ́ lápò. ẹ ṣe mọ̀ anulan wàrà anúgbà ìsíkẹ́lì wàrógolo no going back. ṣé ẹ mọ ẹnu imú ẹlẹ́dẹ̀ àti lógò yẹn? ó ní kò sí bó o ṣe lè tọ́jú ẹlẹ́dẹ̀ kó má wọnú ẹ̀rẹ̀. òdo plus òdo òdo ni. gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé òfo ni ọjọ́ kejì ọjà. gbogbo ìpè tẹ́ ẹ bá ti ṣẹ́ tó bá ti gbé fìlà yẹn sórí òfo ọjọ́ kejì ọjà. ibo ló ti gba sáìnì yẹn? inú odò. kì í wá ṣe inú odò lásán. mami téèyàn bá wọnú odò tó bá wọ ẹ̀bẹ̀ á jáde ara ẹ̀ á mọ́. ṣùgbọ́n tó bá wọnú ẹ̀rẹ̀ wọ́n ní kò sí bẹ́lẹ́dẹ̀ ṣe fẹ́ dẹ́ tó, kò sí bó ṣe fẹ́ tọ́jú ẹ̀ tó mami, ìgbẹ́ tó bá yà á fara kó ni. kò sí bí ìgbín ṣe fẹ́ tó tí ìgbín bá yàgbẹ́ àfàyà ẹ̀ kó. gbogbo ìpè àti àṣàsí tẹ́ ẹ bá ṣàsí ojú yọbọ́ ẹ̀yin náà lè máa fara kó. that is sign of òdo méjì. ṣùgbọ́n àwọn òpònú ayírádà wọ́n á rí wọn lọ máa ṣe sórí aṣọ wọn. ẹ mà túmọ̀ ẹ̀ ni. ìyẹn ni pé gbogbo tẹ́ ẹ ṣe káàkiri tẹ́ ẹ ya èrè ẹ̀ skátù ẹ̀ káàkiri gbogbo ẹ̀ tẹ́ bá ti rí lógo yẹn bẹ̀. iná ò ní jẹ́wé kẹ́rì já lọ́lé. egbògi ò ní ta tiẹ̀ kó má káàkiri bẹ́ẹ̀ lọ́pẹ́ ò légbògbò ìjì kì í wó lulẹ̀. ó ṣe bí ọ̀rọ̀ fáwọn bàbá o. gbogbo ọkùnrin àbóbìnrin tó bá appreciate fìlà yẹn tínú rẹ̀ ń dùn gbọ́ mi dáadáa. òfo ọjọ́ kejì ọjà ẹ lè rí mú wálé. ẹ wo àwọn tó ń tẹ̀lé wọn. ó ní mo ṣe play ọba Orlando pé àgùntàn ò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì o, iṣẹ́ ọwọ́ mi lèmi ń jẹ. mo bọ̀ máa gbọ́ o. ẹ máa gbọ́. bàbá wọn làwa ń ṣe torí pé ìyáláyà wọn ò tó bẹ́ẹ̀
ẹ má bínú pé pásítọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tá a bá lé ni tá ò bá bá ni ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Ẹ wo gbà tí bàbá yẹn ti kọrin yẹn ṣé gbàtọ́ Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ǹjẹ́ àwọn ajínigbé fi wá lọ́kàn balẹ̀ mò ń bọ̀ o mo rán yín létí ni o torí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́lẹ̀ ò ní gbọ́ èmi á máa ṣàṣírí fún yín. Kò sí bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹlẹ́dẹ̀ tó tí ò ní tẹnu ẹ̀ bọlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ojúyọbọ. Ìyí tó fi mú gbogbo gómìnà ìyí tó fi mú lọ́balọ́ba nìyẹn ó wá initiate gbogbo wọn ó kó wọn sínú zero coke zero minerals ayé wọn wá rí bákan náà gbogbo àwọn lọ́balọ́ba tí Tinubu yàn gbogbo wọn láyé wọn di kòròfo gbogbo wọn ni wọ́n bú gbogbo wọn ni wọ́n dẹlẹ́yà ó ti lògo wọn mọ́gbà. Ìgbà tó wò ṣùṣù tí ò rọ́bà Benin fi síbẹ̀ mami ikú pọlọpọlọ àbí kílẹ̀ ń pè ẹ bá mi rántí ọba Benin wọn ò bí Tinubu dá kó déwájú ọba yẹn kó má dọ̀bálẹ̀ èyí tó ń fẹ̀ṣẹ́ tó fi ń kí ọ ní òfìfẹ́ yẹn. Èyí tó ń fi apá báyìí tó fi ń kí Olúwo wọn ò mọ̀ bí dà. Àwọn obìnrin a máa ṣe ẹgbẹ́ kan tí wọ́n bá fẹ́ jẹ́ kọ́kọ́ wọn ó ṣàṣeyọrí gbẹ́ ṣé kí n bẹ ẹ ṣe jàre Àdùnní ikú pọ̀lọpọ̀lọ wọn ò bí dà kó má tẹríba fún torí pé wọn ò gbà fún láti yàn òun ló lọ síbẹ̀ láti lọ yan Ọbaṣẹ́kì tó lọ mú gómìnà míì tó ń sọ rádaràda mami ó rí bó ṣe ṣẹlẹ̀ yàbọ̀ ńbẹ. mo gbà fún ikú pọ̀lọpọ̀lọ. Ọ̀kan ṣoṣo àjànàkú nínú ọmọ Oòduà tí ò dalẹ̀. Ó mà ṣe o ilẹ̀ ń jẹ̀yàn. Gbáyé sí mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹgbẹ́ wo ni Tinubu dálẹ̀ tẹ́ ń lọ ní ìpàdé yẹn láago kan ẹ bèrè mítìn tí gbogbo èèyàn aládé tẹ́ ń ṣe ní Èkó òtẹ́ ṣé láàárín oṣù mẹ́ta Ọọ̀ni ọ̀fìfẹ́ kò ní wá sí Èkó òtẹ́ ẹgbẹ́ wo lẹ̀ ń ṣe mbẹ̀. Gbáyé sí mi ṣé ẹ̀yin lè gbé ayé yìí sí mi ìbéèrè ni o
mọ́mì máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́. Mo ti sọ fẹ́ bí àwàdà ni máa fi tú àṣírí wọn fún yín. Ẹ tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí wí. Wọ́n flag ètò yìí ni o. Wọ́n ń gé gbogbo àwọn èèyàn tán wò wá, wọ́n ń gé wọn dànù. Ó ní mo ṣe sọ pé tá a bá ti gbé yín lọ sórí YouTube ẹ̀yin náà lọ máa wò. Ẹ̀yin tẹ́ ẹ̀ rí notification ẹ on like mi kẹ́ tún wá like ẹ̀ padà. Màá accept. Ẹlòmíì máa wá ọmọ bàbí ọdún kiri orí Facebook báyìí kò ní rí. Torí àwọn alágbára ayé wọ́n ti ń tọwọ́ bọ̀. Ṣùgbọ́n mo máa kíní kan dájú, òfò lómi ẹ̀fọ́ ṣe, òfò ní gbogbo yín máa ṣe. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ máa kíní kan lẹ́nu tí mo bá sọ̀rọ̀ fún yín ẹ máa dì mú. PA, personal assistants, fìlà àkọ́dé Tinubu tó ya lógo yẹn sí níbo ló wà. In tó dùn mí jù ni pé èrè ẹ̀ tí Ambode mọ káàkiri wàhálà ló fi dálẹ̀ fún yín. Tó bá lọ mọ́sàn gbogbo ọ̀nà tí Tinubu tí Ambode ṣe òun ló kó gbogbo lógo ẹ̀ sí. Ẹ̀kọ́ tiẹ̀ ẹ lọ fọ́ gbogbo skátù ẹ̀kọ́ sọnù kẹ́ bá lè rọ́nà lọ. Mo gbàdúrà lánàá mo léyàn kan ló ní solution ayé wa. Gbogbo ẹ̀yin wòlíì ẹ pọ́ǹpọ̀ ẹ sọ̀rọ̀ àṣẹ jáde. Gómìnà ẹ pọ́ǹpọ̀ àkókò sì wà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí sọmọnù kan tó wọlé wá máa pa yín mọ́lé. Àkókò sì wà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ohun tí mo kà á lẹ́wọ̀n lógò tó wà lára fìlà ẹ̀ ibi tó sáré dé bó ṣe initiate gbogbo àwọn lọ́balọ́ba tájọ́ oníjẹkújẹ. Mi ò fẹ́ sọ̀rọ̀ lálẹ́ mo fẹ́ lọ bí gíga. Mo ń bọ̀ lọ́la mo fẹ́ wá tú àṣírí fìlà yẹn fún yín. Mo sọ fún yín pé èmi ọmọ balógun ọ̀run lèmi aláṣẹ ayé gbogbo. Ẹ jẹ́ ó tún bọ́ ọ̀tá kó wá defend fìlà yẹn. Ṣèbó bọ́ ọ̀tá ó defend rice òun kọ́ ló ń ṣe rẹ̀ sí. Ẹ jẹ́ kó tún máa bọ̀ ọ̀tá kó wá defend fìlà. Ká tó wá ń yàkà ẹ̀ gbogbo tí lógo yẹn ń gbà. Ẹ̀yin tẹ́ ẹ gbẹ́ èrè tẹ́ ẹ gbẹ́ lógo ẹ̀ tẹ́ ẹ ń gbé fún. Ẹ kó àìṣedànù o how market. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde gbogbo ibi skátù àmà tí ẹ ti fi mọ́ Tinubu káàkiri Lagos State ẹ lọ máa fọ́ dànù kẹ́ bá lè lọ nílẹ̀ Yorùbá. Tó bá kó sójà tó kó jagunjagun tí mami ẹ gbìnàyà àyàfi tẹ́ ẹ bá fọ́ gbogbo èrè Tinubu tẹ́ ẹ yà káàkiri ìlú ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ò bá ti fọ́ òfo lẹ̀ mú. You are deceiving yourself. Koiki sọ fáwọn Sunday Igboho àtàwọn ènìyàn wọ̀nyí èrè rẹ̀ tá ń ma káàkiri tó ń ṣiṣẹ́ òfo ọjọ́ kejì ọjà sí yín ó yá ẹ lọ fọ́ dànù. Ní ìmọ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Thank you, Jesus. Ẹ má má àdírẹ́sì fẹ́ni tó béèrè àdírẹ́sì mi yẹn o. Ẹnikẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp àbí kó pè wọlé. Mi ò fẹ́ ẹnikẹ́ni ní àdírẹ́sì mi
ẹ̀yin ọmọ wọ̀nyí ẹnikẹ́ni tó bá bèrè àdẹ́sì mi ẹ má múlẹ̀. ọ̀rọ̀ ń bọ̀ mẹ́. ṣùgbọ́n kankan ni máa fi káàdì ọ̀rọ̀ yẹn lálẹ́ òun ni pé tó o bá ti rí fìlà yẹn níbikíbi ò ṣe ni kó o pa mami o bọ́ kúrò nú ẹ̀ tó o bá ròṣe pa o ò ní pòṣì mára òṣì ò ní yálé ẹ̀ o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu o ò ní tọrọ ná o ò ní tọrọ wọ̀ ayé ò ní lùlù ijó bìlù fún ọ mami pòṣe tó o bá ti rí lógo Tinubu òṣè ni kó o pa mami lọ́jọ́ náà ló yọ kúrò nínú ogun jíjà náà. mo ti kọ́ ẹ òṣè tó bá ti rí fìlà tó dé tó bá ti gbé lógo yẹn síwájú tó bá ti rí wọ́n ní ìgbẹ́ nígbẹ̀yìn àti porolé adéṣe báyìí mami ogun bá ṣẹ́ lórí ẹ ìwọ náà bá rọ́nà lọ ṣùgbọ́n pé òpò ṣe orí fìlà yẹn ọba rẹ̀ ní Tinubu rè fìlà èrè òfo ọjọ́ keje ọjà ò ní pòfo. That is solution. Àtẹ́wọ́ rẹ̀ fún Jésù lọ́ọ̀fù ẹ̀ kó láìkẹ́ fún Jésù mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ayérayé ọba tó pọ̀ nípa àti agbára aṣọ gbogbo tán àyè sẹ́kù ayé kò ní sẹ́kù fún wa ayé àrùn kò ní sẹ́kù fún wa à ń lọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ Ọlọ́run máa bá wa lọ wákàtí káàbọ̀ láti lò yìí Ọlọ́run dá sí ọ̀rọ̀ náà májẹ̀mú tó kù lọ́la fún wa lókun àtọ̀gbára láti borí wọn má jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá lọ́nà má jẹ́ ká borí wa adúpẹ́pẹ́ ti ṣe Ọlọ́run ògo mà ní forúkọ yín ìwọ tó ń gbọ́ mi ẹni tó ní solúṣà ayé rẹ lọ́wọ́ lórúkọ Jésù ogun ọ̀run kó darí ẹ̀ sí ẹ ogun ọ̀run kó darí ẹ̀ sí ẹ kó rà àánú gbà àánú àwọlé ẹ ògo àwọlé ẹ ọkùnrin àjèjì tó lòdì torí ọ̀rọ̀ ayé rẹ ìwọ obìnrin tó ń gbọ́ mi yẹn lórúkọ Jésù ogun ọ̀run yìn níbi pa ó yẹ kó gbọ́fà ẹni tó yọ ayé rẹ lẹ́nu tó lóòní lọ lórúkọ Jésù ó yẹ ogun ọ̀run fọwọ́ bà wọ́n á tú yín sílẹ̀ lórúkọ ti bàbá lórúkọ ti ẹmọ gbogbo ẹnikẹ́ni tí ṣàìsàn tó gbómi rẹ dání àbó ti gbé ohunkóhun dání mo sọ bí wòlíì àṣẹ májẹ̀mú wọnú ẹ lọ ayé rẹ yí padà orógolo bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ ò ní kú fọ́tayọ̀ ògo ò ní dé kẹ́mi ó pé èmi àti rẹ ààbò Elédùmarè irú ààbò tó fi bo ilẹ̀ Góṣẹ́nì ó yá fi bò wá adúpẹ́pẹ́ ti ṣe ògo ni fún orúkọ yín Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù àkáǹtì nàmbà masente bodika dalika sendeka bailika dalika nàmbà mi rèé 080 57 45 5803 080 57 45 5803 bó o bá fẹ́ pè mí àbó fẹ́ràn ètò yìí lọ́wọ́ nípa dátà mọ́mì mo ti sọ fún ẹ a nílò dátà kí ní tá a ṣe rà àwọn bàbá ọ̀rọ̀ ṣàǹṣàyìn àwọn náà sanwó ẹ̀ wọ́n ti mú lọ o níwájú Ọlọ́run májẹ̀mú a nílò mìíràn láìní Nigerian line la fi ń ṣe tá a ṣe ààrẹ lè lójú wákàtí káàbọ̀ lọ 3000 nìyẹn ó ti tán nìyẹn ṣùgbọ́n tá a bá ṣe yẹn 24,000 subscription lè lórí mami a ò lè lò tán nítorí pé unfinishable ní oṣù kan yẹn lórúkọ Jésù a ó jọ rí àánú gbà pè mí kó o béèrè àkáǹtì nàbà mi màá fi fún ẹ tèmi gangan ni mi ní parọ́ tó bá dẹ̀ fẹ́ lọ blọọkì ẹ̀ kàbí kó fẹ́ wá gbé mi àyè sì sílẹ̀ rere ni Olúwa gbọ́ mi dáadáa ìwọ tó rí àmì ṣe kó tó lọ lórúkọ Jésù ìran rẹ méje ò ní jìyà ò ní náwó ẹjọ́ ò ní lọ́rùn gbèsè ẹni tó ṣọ́ tó ń ṣọ́ lórúkọ Jésù ogun ọ̀run fi dà yanjú ẹ̀ àwọn ọmọ ayé wọn ò ní jọ ọmọ yín gbé lọ o àwọn ọmọ ọ̀run wọn ò ní tí ẹ̀mí ọmọ yín légbodò ọmọ yín ò ní kú dànù bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ láìkí ẹ̀ lọ́ọ̀fù ẹ̀ ní èrè kọ́mẹ̀ntì ẹ̀ wàhálà àánú gbà àdúpẹ́pẹ́ ti ṣe ìyá alájẹ wa mo súre fún ọ Ọlọ́run kó súre fún ọ o mo súre fún barista lọ́ọ̀yà mi Antonia ayé ò ní sọ yìí dáadáa ògo Ọlọ́run afárahàn iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ kò ní ní parí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ èyí tẹ́ ẹ wáṣẹ́ ogun ọ̀run o kó
kó pèsè iṣẹ́ fún yín, ilé alálùbáríkà, iṣẹ́ àṣeyọrí kó pèsè fún yín. Àánú ni mo béèrè, àánú Elédùmarè kó bá yín gbé o, kó wà pẹ̀lú yín. Ó lè mi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún láti wákàtí lọ, torí pé o tẹ́tí o gbóhùn mi gẹ́gẹ́ bí ikọ̀ ẹni tá a pè, ẹni tá a rán níṣẹ́ láti wákàtí lọ. Orúkọ Jésù, ó yá àwọn agbára lára rẹ tó jẹ́ ó lọ, tó fẹ́ di chief tenant látẹ̀ní lọ, agbádá ogun náà kó já lára rẹ, kó já lára rẹ. Ipò tó ń lé yẹn ogun ọ̀run mi lé lọ, wàhálà àánú gbà, ògo rẹ̀ á fọhùn, ògo rẹ̀ á fọhùn. Ò ní sọnù, ò ní sọmọnù, ò ní gbọ́mọgbìn, ò ní gbọ́mọgùn bí èṣù. Ayé tí alábíyámá kì í tú, ayé ò ní gbé wọ̀. Ọjà ògo rẹ tó wá ná láyé, obìnrin kan wà ń bẹ̀ yẹn, ọjà ògo tó wá ná, wọ́n ní ikú ni ó máa pa ọ́ nígbà tọ́jà ògo náà bá dìde. Gbọ́ bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè, ìwọ tó ń lálàá ikú sí ara rẹ ní gbogbo ìgbà, ó jẹ́ pè mí lẹ́yìn ètò kí n gbàdúrà fún ẹ. Àlá ikú, àlá àbọ̀dè táyé rí sí ẹ tán ló gbàbọ̀dè pé orí rẹ burú nínú ojú oorun, mo yí padà bí wòlíì lórúkọ Jésù. Ogun ọ̀run kó tú ọ sílẹ̀, kó tú ọ sílẹ̀. Bẹ́ẹ̀ ni bá jẹ́ ọjọ́ ìṣẹ́gun látẹ̀mí lọ, gbogbo táyé dì, gbogbo tí oṣó dì, gbogbo tí àjẹ́ dì lórí ilẹ̀ Yorùbá, lórí ẹni tó gbọ́ mi àtàwọn tó fẹ́ wọn, lórúkọ Jésù. Ogun náà já, ogun náà já, dádànù, 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 dádànù. Lọ lálàáfíà, ríre gbà, ire ó tẹ̀ ọ́, ire dé, ire kàn lọ́wọ́, ire bá ọ gbé, ire bá ọ sùn, ire bá ọ jí, ire bá ọ rìnrìn látẹ̀mí lọ. Lọ ráàánú gbà, lọ ráàánú gbà, lọ ráàánú gbà. Ilẹ̀ Yorùbá gbọ́rọ̀ Olúwa, ogun ọ̀run ó yá dìde, gbèjáwájà, 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 gbèjáwájà. Gbogbo ẹ̀gún lórí ilẹ̀ yìí, ó yá ogun ọ̀run, ó yá parẹ́, ó yá parẹ́, ó yá parẹ́. Ẹgbọ́ o, Ọlọ́run tó ní májẹ̀mú, òní ló kọ́kọ́ sọ̀rọ̀ nínú ewé gbọ́ gbogbo agbára láyé àti lọ́run, ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀ látẹ̀ní lọ. Lọ́rọ̀ àánúgbà, lọ́rọ̀ àánúgbà. Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì, mo ké gbé pé ó yá kó dá yín lóhùn, kó dá yín lóhùn. Kẹrọ́nà lọ, kẹrọ́nà lọ, kẹrọ́nà lọ. Ní ti ayé tó fi ń gbẹ̀yìn ó ti tó gẹ́ ọ̀nà ṣí, ọ̀nà là, ọ̀nà ṣí, ọ̀nà là, ọ̀nà owó, ọ̀nà omi. Jọ̀wọ́ ṣàmì o, ọ̀nà náà kó tẹ̀ lọ́wọ́. O Yorùbá sọ pé ọ̀tún o, òsì o lẹ́yẹlé tó fi kórè wọlé. Ire rẹ̀ dà, ire àánú rẹ̀ agbélé lọ́wọ́, ilé ògo rẹ̀ agbélé lọ́wọ́. Ò ní bọ́, ò ní ṣubú, ò ní ṣubára, ò ní ṣubú. Ìwọ tó ń wáyà, ogun ọ̀run dà kó pèsè fún ọ, kó pèsè fún ọ. Ìwọ tó ń wọkọ̀, ogun ọ̀run dà kò ní gbàgbé rẹ, ìpín rẹ o kì í ṣe gbẹgbẹ ni. Ẹnikẹ́ni tó bá gbìmọ̀ sí ọ, tó bá ro bírọ̀ lórúkọ Jésù, kó balẹ̀ lọ, kó balẹ̀ lọ, kó balẹ̀ lọ. Agbára dà, Olúwa tún agbára ṣe. Gbọ́ bàbá yìnbọn àtúnkìní, ó yá o, gbàgbára, 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 gbàgbára. Màmá yẹn gbàgbára, agbára kò ṣeé mú, agbára kò ṣeé kọlù, agbára Olúwa gbàgbára, 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 gbàgbára. Sunday Igboho gbàgbára, Sunday Igboho gbàgbára, Mákindé gbàgbára, Koiki gbàgbára, 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 Bàbá Èkìtì gbàgbára, 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 gbàgbára. Àwọn sọ̀rọ̀ Ọmọlúkà gbàgbára, gbàgbára, gbàgbára. Agbára ẹ̀mọ́ kó bàlẹ́ ọ, kó bàlẹ́ ọ. Oníṣubú, oníṣubú. Gbogbo administrator lórúkọ Jésù ẹgbàgbára, ẹgbàgbára, ẹgbàgbára. Yorùbá Nation ó yá o, gbàgbára, 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 gbàgbára. Olúwa gbẹgbẹwọ, gbẹwọ. Ìdí ara ó yá jádànù, 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 jádànù. Ẹlẹ́dùnmọ̀rì ó yá o, ìdí ara, ìdí ọwọ́ tàbí ìdílé ẹ̀mọ́ ó yá o, jádànù. Ẹ̀wọ̀n tàbí so jádànù. Olùpọ̀tù tàbí gbé kalẹ̀ ó yá o, tàbí gbé sí ọ̀tá nítorí yín ó yá o. Ogun lọ́bẹ̀ báyìí lọ́túkalẹ̀, lọ́túkalẹ̀, lọ́túkalẹ̀. Ilẹ̀ Yorùbá gbòmìnira, gbòmìnira, gbòmìnira. Olókun gbọ́ o, alágbára tó dìde dúró fún Yorùbá Nation ó yá o. Ẹ̀rọ náà lọ ètò padà, ilẹ̀ gbẹ̀mí, ilẹ̀ gbẹ̀mí, ilẹ̀ gbẹ̀mí, ilẹ̀ gbẹ̀mí, ilẹ̀ gbẹ̀mí. Olúwa wọlé wá, wọlé wá, wọlé wá, wọlé wá, wọlé wá, wọlé wá. Orí rẹ kò ní gbàbọ̀dẹ̀, kò ní gbàbọ̀dẹ̀. Alẹ́ dà, tún wọn ṣe, tún wọn ṣe, tún wọn ṣe, tún ẹ mọ, tún ẹ mọ. Ọwọ́ agbára, ọwọ́ iná, ọwọ́ ogun lára rẹ gbiná dànù, gbiná dànù, gbiná dànù. Ọjà ògo rẹ ó yá rìlò, 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 ó yá rìlò. Ta ló bínú ògo rẹ? Ta ló bínú ọmọ rẹ tó ní fìtílà pé kó kú lórúkọ Jésù? Ó yá ẹ̀mí mọ́ kó fẹ̀mí ẹ̀dì, kó fẹ̀mí ẹ̀dì, kó fẹ̀mí ẹ̀dì, kó fẹ̀mí ẹ̀dì, kó fẹ̀mí ẹ̀dì. Àtàn fìtílà ògo rẹ àtàn. Olúwa kó bá ọ̀tàn, kó bá ọ̀tàn, kó bá ọ̀tàn, kó bá ọ̀tàn, kó bá ọ̀tàn. Ìyá kan wà ń bẹ̀ yẹn àti tan fìtílà rẹ sábẹ́ pẹpẹ. Wá gbàdúrà, Olúwa tan fìtílà mi, ó yá tàn, Olúwa tan fìtílà mi, ayérayé tàn sórí pẹpẹ. Bíbélì náà ò lè tan fìtílà sábẹ́ pẹpẹ kárí kó rọ́nà lọ. Lórúkọ Jésù wàá rọ́nà lọ, ògo rẹ̀ á fọhùn. Bẹ́ẹ̀ lẹ̀mí máa wí, Jésù náà
agbára wa àmín 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 lórúkọ Jésù. Mọ́mì dáàdì ẹ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà àbí o lálàá kò yé ọ ọ̀fẹ́ nígbàlà o a kì í gbóhunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni tí ọ̀rọ̀ rẹ bá jọmọ́ kán ra nǹkan à sọ fún ẹ wàá dẹ̀ lọ rà fún ẹ wàá dẹ̀ rọ́nà lọ bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ o ààbò Ọlọ́run á wà lórí ẹ o Jésù náà agbára wa táwa kálítò àrówólò wàá rà àánú gbà. ẹ ṣé mọ́ bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa ẹ pè mí o 08057455803 Jésù ní Olúwa pè mí wọ́n gbàdúrà fún ẹ ayé rẹ̀ á sì yí padà o ní wá bákan náà mọ́ ìjà ilẹ̀ yìí àwùjọ tí a dọ̀pin ni mo tún kí àǹtí Bùkì àtàwọn gbogbo ènìyàn Adùnníbàdà ayé òní sọ ẹ́ dáadáa Adùnnídàyọ̀ òní bọ́ sọ́wọ́ ayé o ogun ayé òní borí ẹ̀ àdúpẹ́pẹ́ ti ṣe ogun ní forúkọ yín Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Ó dàbọ̀ náà o àwùjọ pàdé lọ́la rere ni Olúwa ó yí padà. Grace Chapel full of joy. Bye.